Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sétí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Kí ààrẹ Bọ́lá Tinubu tó buwọ́ lu ètò ìlànà òfin tuntun fún iná mọ̀nàmọ́ná ní ọdún 2023 pẹ̀lú ìjọba àpapọ̀ nípasẹ̀ iléeṣẹ́ tí ó ń rí sí bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lo iná, Nigeria Electricity Regulatory Commission, tí ó sì tún jẹ́ wípé iléeṣẹ́ yìí nìkan ló ń ṣe ètò náà ní orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n ètò ìlànà òfin tuntun náà ti wá fún oríṣiríṣi ìpínlẹ̀ ní agbára láti máa darí ètò ìlànà bí wọn yóò ṣe máa lo iná tí wọn yóò sì tún máa pèsè rẹ̀ fún ìpínlẹ̀ kóówá wọn. Ìgbésẹ̀ yìí náà ti ṣe àmì àpẹẹrẹ rere àkọ́kọ́ irú rẹ̀ nínú ìtàn ètò ìṣèjọba iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè yìí, tí gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò máa darí iná mọ̀nàmọ́ná wọn, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ máa jábọ̀ fún ìjọba àpapọ̀ nípasẹ̀ NERC. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ẹ̀ka ti iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti gbé ọkàn wọn sókè tí ìbẹ̀rùbojo sì ti mú wọn nípa pé bí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò ṣe máa ṣe àbójútó iṣẹ́ àkànṣe ńlá tí wọ́n gbé lé wọn lọ́wọ́ yìí àti bí wọn yóò ṣe máa darí àwọn alágbàtà ọjà iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ kóówá wọn. Ìgbésẹ̀ tuntun yìí ló mú kí àwọn ìpínlẹ̀ méje wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní darí iná wọn. Àwọn ìpínlẹ̀ náà ní Enugu, Ondo, Èkìtì, Imo, Ọ̀yọ́, Edo àti Kogi. Àwọn ìpínlẹ̀ mìíràn tí àwọn kò tíì parí ètò ìlànà òfin tí wọ́n ní ìpínlẹ̀ Èkó, Ògùn, Niger àti Plateau, tí wọ́n ń retí kí àwọn náà parí gbogbo ètò tí wọ́n ṣe náà láàárín oṣù kẹfà sí oṣù kẹsàn-án June to September, bí wọ́n sì ṣe ń sọ àbá ètò ìlànà iná náà dòfin. Èyí ló mú kí ìpínlẹ̀ Anambra náà darapọ̀ mọ́ àwọn ìpínlẹ̀ tí wọ́n fẹ́ máa darí ètò iná mọ̀nàmọ́ná tiwọn náà. Èrèdí ìgbésẹ̀ tuntun tí ìṣèjọba Tinubu ṣe pín iṣẹ́ ẹ̀ka tí ó ń rí sí iná mọ̀nàmọ́ná náà sí yẹ́lẹyẹ̀lẹ ni wípé àwọn ẹ̀ka tí ó ń mójútó iná lórílẹ̀-èdè yìí kò ṣe ojúṣe wọn bí ó ti tọ́ rárá. Ṣe ni wọ́n kàn ń ṣe ségesège, àti pé àǹfààní tí wọ́n fún wọn láti jẹ́ ilé-iṣẹ́ kan ṣoṣo tí ó ń pèsè iná fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n sì tún ti ṣì lò báyìí. Àwọn òṣìṣẹ́ NERC náà sọ̀rọ̀ wípé àwọn ìpínlẹ̀ tí wọ́n fẹ́ máa pèsè iná fúnra wọn náà kò lè kojú òṣùwọ̀n tí wọ́n bá bẹ̀rẹ̀ tán, ṣùgbọ́n àwọn olórí iléeṣẹ́ kọ̀ọ̀kan ti fèsì sí ọ̀rọ̀ wọn wípé ìgbésẹ̀ náà ti pèsè oríṣiríṣi àǹfààní pẹ̀lú ìpèníjà ni. Ìwé ìròyìn Punch wá ṣe àkọsílẹ̀ ìròyìn náà pé gbogbo ìpínlẹ̀ méjèèje náà tí a ti fún láṣẹ láti máa pèsè, darí àti ṣe àbójútó iná náà ni wọn yóò fún ní ìwé àṣẹ láìsí ìdásí àwọn iléeṣẹ́ tó ń rí sí iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè yìí níbẹ̀. Nínú ìpàdé àwọn adarí fún ètò iná mọ̀nàmọ́ná tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti dárúkọ àwọn ìpínlẹ̀ méje tí wọ́n ti gba àṣẹ àti àwọn ìpínlẹ̀ 4 mìíràn tí wọ́n sì ń ṣe ètò láti gba ìwé àṣẹ náà. Àwọn adarí ìpàdé náà wá ṣàlàyé fún gbogbo àwọn ìpínlẹ̀ náà lápapọ̀ àwọn ìpèníjà tí ó wà nínú iṣẹ́ àkànṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà náà, bí ìṣòro àwọn alágbàtà pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ lọ ta ọjà náà fún, àti ọ̀nà àbáyọ fún àwọn ìṣòro náà. Wọ́n tún wá sọ pàtàkì tí ó wà nínú kíkọ́, dídarí àti ṣíṣòwò iná mọ̀nàmọ́ná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna, Nasir El-Rufai, ti fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu bí ó ṣe kórìíra òun nígbà tí òun wà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́. El-Rufai sọ ọ̀rọ̀ yìí jáde síta gbangba wáyàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ ti ètò Prime Time tí ó wáyé lórí ẹ̀rọ móhùnmáwòrán ti Arise TV ní ọjọ́ Ajé. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀dọ́mọkùnrin ni òun jẹ́ sí ààrẹ àná Muhammadu Buhari, tí òun sì tún súnmọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àná àti olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú APC, Olóyè Bísí Àkàndé. Nítorí náà ni ó ṣe dá òun lójú pé ààrẹ kò fẹ́ràn òun rárá tí kò sì fẹ́ rí imí òun láàtàn. Nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ náà ló tún ti ṣàlàyé wípé ó jẹ́ ohun tí ó jọ òun lójú pé àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ní abẹ́
ètò ìṣàkóso ọ̀jọ̀gbọ́n Yakubu Mahmood lè ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú alátakò tuntun. Níbẹ̀ ni ó ti ń fi alága àjọ elétò ìdìbò Àtàírù Jega àti ẹni tí ó gba ipò lọ́wọ́ rẹ̀ ṣe àlàyé, tí ó sì ń fi iṣẹ́ tí àwọn méjèèjì ṣe wéra pé ṣé ó jọra àbí kò jọra. Ó wá ní nítorí pé Jega ni ó ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC nígbà tí òun jẹ́ mínísítà fún ìlú Àbújá lábẹ́ ìṣàkóso ìṣèjọba ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́. Kí a wá wo ìyàtọ̀ tí ó wà ní àárín àwọn alága méjèèjì yìí, bóyá iṣẹ́ tí wọ́n ń ṣe ó jọra tàbí kò jọra, ó bójúmu tàbí kò bójúmu. Ta ni iṣẹ́ tí ó ṣe kúnjú òṣùwọ̀n ju ti èkejì lọ? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn olùdarí àti alábòójútó ilé ẹ̀kọ́ gíga ti Ibrahim Badamasi Babangida University (IBBU) LAPAI ti kéde wípé ìṣẹ̀lẹ̀ ńlá ibi tí ó wáyé ní ẹnu lọ́nà yìí tí ó mú ẹ̀mí akẹ́kọ̀ọ́ kan lọ náà ló jẹ́ kí àwọn kéde ọjọ́ Ìṣẹ́gun àti Ọjọ́rú 24th of June and 25th of June gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu ètò ẹ̀kọ́ àti iṣẹ́ láti fi kẹ́dùn akẹ́kọ̀ọ́ tí ilé ẹ̀kọ́ gíga náà pàdánù rẹ̀. Igbákejì olórí fún ìròyìn ní ilé ẹ̀kọ́ gíga náà, Alhaji Baba Akote, ni ó ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn tí ó nà síta fún gbogbo akẹ́kọ̀ọ́, òṣìṣẹ́ àti àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Minna. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ṣe àfikún rẹ̀ pé àkókò tí gbogbo àwọn wọ̀nyí jẹ́ àkókò tí àwọn ń ṣọ̀fọ̀ akẹ́kọ̀ọ́ náà, tí gbogbo akẹ́kọ̀ọ́ àti òṣìṣẹ́ ń gbàdúrà fún akẹ́kọ̀ọ́ tí ó papòdà náà wípé kí Ọlọ́run bá wọn tẹ́ sí afẹ́fẹ́ rere. Lẹ́yìn náà ni Alhaji Akote tún wá sọ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ àti àwọn olùgbé agbègbè ilé ẹ̀kọ́ gíga náà wípé àlàáfíà ti padà sí ìlú LAPAI àti agbègbè ilé ẹ̀kọ́ gíga náà àti ti ẹ̀ka wọn tí ó wà ní Kobo. Ó tún wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ tuntun yìí wáyé nípa ṣíṣe ìpàdé ètò ààbò pàjáwìrì tí ó péye tí àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn káàkiri ìpínlẹ̀ náà péjọ síbẹ̀. Àwọn bíi ìgbìmọ̀ adarí ti ìjọba ìbílẹ̀ àti olóyè lórí ọ̀rọ̀ ará ìlú, Honorébù Hamidu Màúzù Jantabo, Honorébù Kọmíṣánná fún àwọn ilé ẹ̀kọ́ gíga, Honorébù Abdullahi Adamu Mamagi, DG fún àwọn akẹ́kọ̀ọ́, ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gíga náà tẹ́lẹ̀ rí, àwọn ọbalọ́ba àti àwọn òṣìṣẹ́ elétò ààbò. Àwọn alábòójútó ilé ẹ̀kọ́ gíga náà wá kó gbogbo ọ̀rọ̀ àhesọ tí ó ń jà káàkiri ìgboro ayé wípé àwọn ọ̀dọ́ kan ṣì tún ń bọ̀ láti wá kọlu ilé ẹ̀kọ́ gíga náà dànù sínú igbó, tí wọ́n tún wá sọ pé irọ́ báláú tó jìnnà sí òótọ́ ni, àti pé gbogbo nǹkan ti padà bọ̀ sí ipò tí ohun gbogbo sì ti ń lọ déédéé ní agbègbè ilé ẹ̀kọ́ gíga náà àti ìlú náà lápapọ̀. Àwọn sì tún ti fi ọkàn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ balẹ̀ wípé kí oníkálukú wọn máa bá ètò ẹ̀kọ́ wọn lọ láìsí ohunkóhun tí yóò dí wọn lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Nínú àtẹ̀jáde àkọsílẹ̀ ọ̀rọ̀ adarí àpapọ̀ ti ẹgbẹ́ tí wọ́n máa ń ṣe gbogbo nǹkan èlò, The Manufacturer Association of Nigeria (MAN), Director General of MAN, Ṣẹ́gun Àjàyí Kádírì, lánàá òde yìí ni ó ti ké sí ìjọba ìpínlẹ̀ Èkó tí Ministry of Environment Management wà lábẹ́ ìṣàkóso wọn láti tún èrò wọn pa lórí ìpinnu tí wọ́n gùn lé nípa fífi òfin de lílo ike single-use plastic SUPs, èyí tí òfin náà yóò bẹ̀rẹ̀ sí ní fìdí múlẹ̀ láti ọjọ́ 1 oṣù keje ọdún 2025 gẹ́gẹ́ bí ètò láti gbógun ti bíba agbègbè ìlú jẹ́ environmental pollution. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé fífi òfin de ohunkóhun tí ó bá jẹ mọ́ ike kò lè mú ìṣòro tí wọ́n rò wípé ó ń dá sílẹ̀ kúrò, bí kò ṣe pé yóò tún fa ọ̀pọ̀lọpọ̀ ìṣòro mìíràn jáde ni, àyàfi tí wọ́n bá ti ṣètò ohun mìíràn tí wọn yóò fi rọ́pò tàbí ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ wọn náà.
Ó tún wá ṣàlàyé wípé kì í ṣe ike ní ìṣòro bí kò ṣe àwọn tí wọ́n ń ṣe àmójútó bí wọ́n ṣe ń dànù lẹ́yìn tí wọ́n bá ti lò wọ́n tán. Àjàyí Kádì tún wá sọ síwájú pé tí wọ́n bá fìdí òfin náà múlẹ̀ tán, ìbẹ̀rù tó wà fún àwọn tí wọ́n ń ṣe àwọn ohun èlò bí ike náà ni pé wọn yóò bẹ̀rẹ̀ sí ní rí bí iṣẹ́ yóò ṣe máa bọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, èyí tí yóò tún mú kí ọrọ̀ ajé orílẹ̀-èdè kó tún mẹ́hẹ àti pé gbogbo ènìyàn lórílẹ̀-èdè ní nǹkan kò ní dẹ̀ lọ́rùn fún, tí ọ̀pọ̀lọpọ̀ yóò tún máa wà nínú ìnira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Bí ó ti ṣe di déédé aago 7:10 ní àkókò aago àgbáyé 06:50 GMT ní ọjọ́ Ìṣẹ́gun ní Brent já wálẹ̀ pẹ̀lú ìdá 5.2 nínú ìdá ọgọ́rùn-ún 5.2% tí owó ilẹ̀ òkèèrè nínú 67.75 fún jálá epo kan, tí epo rọ̀bì orílẹ̀-èdè Amẹ́ríkà crude contract WTI sì jẹ́ 5.4% tí ó fi kéré sí 65.01 fún jálá epo kan. Fífi òpin sí ìjà náà ti ṣe ìtẹ́wọ́gbà láàrin gbogbo àwọn oníbàárà àti alágbàtà wọn, nígbà tí Lee Hadman ti MUFG ti rí i dájú pé àwọn èrè tí àwọn jẹ láti ìgbà tí ìjà náà ti bẹ̀rẹ̀ ti wà ní ìpamọ́. Ìròyìn náà tún wá tẹ̀síwájú wípé epo rọ̀bì ti gbówó lérí ní àárọ̀ ọjọ́ Ajé nígbà tí orílẹ̀-èdè Ìránì ti fi àdó olóró ránṣẹ́ sí ibùdó epo rọ̀bì ti orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó wà ní Qatar ní òpin ọ̀sẹ̀ tó kọjá, tí àdó olóró náà kò sì rí iṣẹ́ tí a rán ṣe níbẹ̀. Èyí ló fi ọkàn orílẹ̀-èdè Amẹ́ríkà balẹ̀ wípé digbí àti ààbò tó péye wà lórí pápá tí epo rọ̀bì àwọn náà wà. Lẹ́yìn náà ni ìjọba orílẹ̀-èdè Israel wá sọ síta gbangba wáyàyé wípé àwọn ti ṣe àṣeyọrí gbogbo tí ó jẹ́ àfojúsùn àwọn nínú ìjà tí ó wáyé láàrin àwọn àti orílẹ̀-èdè Ìránì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ sì subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé náà síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.